A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì lọ́fàṣẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ bá tẹ̀ tán kọ́ bí gbọ̀nsẹ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òní kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtọ́ bá ti jáde. Tá ò bá lè sọ àdẹ̀bí mo ní tá bá fi tìjú pa òtítọ́ tì ó tá ò bá lè sọ àdẹ̀bí torí tójú bá ṣe pin ayọ̀ àfihàn ojú o kó lè mọ̀ pé kò dáa. Àwọn ọmọ ẹlẹgbẹ́ mi ò wà lálẹ́ yìí ẹ jẹ́ ń sọ lọ́rọ̀. Olórin kan ní pé igbe kíké ni tẹyẹ lóko àròyé ni tìbákà ń tá a délé ayé bá lọ́dọ̀ àwọn bàbá wa ni pé tí a bá fi ìtìjú pa òtítọ́ tì wọ́n ní tá ò bá lè sọ àdẹ̀bí tójú bá wá ṣe pin tá a bá lè yọ ká fi wọn ojú gan ò ní mọ̀ pé n tó ń ṣe ò dáa. Lèmi wá sọ wípé òwe jọ̀hún àná kì í ṣẹ̀bi ló máa dà lé ni pé tá a bá kọ̀ tá a bá sọ òtítọ́ ó máa ń dogun ni. A dogun pé nígbà téèyàn bá rí ní tí ò dáa tó kọ̀ tí ò sọ tó wá ní ká má bàa rí ti tèmi wí. Ẹni tó ní pé torí pé kó má bàa ní ọ̀tá tó dákẹ́ tó bá yá á ní kọjá ọ̀tá tí ò fẹ́ ní ìbẹ̀rẹ̀. Ṣé ń gbọ́ mi? Á ní kọjá ọ̀tá tí ò fẹ́ ní níbẹ̀rẹ̀. Mi ò fẹ́ kán rí ti tèmi ò fẹ́ kán gbọ́ nígbà ẹnu bàbá Èkìtì ló ti jáde ẹnu bàbá Èkìtì ló ti jáde. Tó bá yá ni Yorùbá fi sọ wípé tára ilé ẹni bá ń jẹ kòkòrò wọ́n ní tá a bá sọ fún òrùn hẹrẹ òní jásùn lọ́gànjọ́ òru. Adébáyọ̀ Oníyẹ̀lú adáfọyín ojú òní tìyín àgbàrá yìí fòkòtò rí ayé yìí ò ní fòyín ru ẹ káàbọ̀. Tá a bá kọ̀ tá a bá sọ òtítọ́ ìmọ̀ ń dogun ni o ìmọ̀ ń dogun kó má bàa dogun làwa kan láàfin pẹnu wa mọ́ kó kí ìran Yorùbá má bàa kábàámọ̀ làwa kan fi jáde síta pé ntójú wa bá ti rí. Aláyé àtijọ́ wọn ní kì í ṣe gbogbo ntójú bá rí lẹ́nu ń sọ ṣùgbọ́n lóde òní tójú wa bá rí tẹnu wa bá ò bá kọ̀ tí ò bá sọ yóò dà nǹkan míì mọ́ ìran Yorùbá lára. La fi ń sọ wípé ìka tó bá tọ́ símú la fi ń romú. Àwọn ọba ilẹ̀ Yorùbá kan ti sọ̀rọ̀ nígbà tí mo wá ń gbọ́ tí mò ń gba ìpè àwọn lọ́balọ́ba lénìí mo wá wo èmi náà pé èmi náà Ọlọ́run mo mọ̀ tí ló kọ náà táwọn ọba ń pè mí Ọlọ́run owó lókù tí mò ń wá jẹ́ kówó náà ó dé. Kábíyèsí kan tiẹ̀ pè mí pé tí n bá lè wá lọ́la mo ní kò ságbára sà kò ságbára. Ṣé ń gbọ́ mi ẹ̀yin ọmọ Yorùbá? Inú mi dùn nírú àkókò yìí pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ó fi hàn sí pé àwọn Yorùbá kan ti jí àwọn ọba wa kan ti jí àwọn ọ̀dọ́ gan ti jí. A ti fẹ́ ṣetán láti máa fi ìka tó bá tọ́ símú máa fi romú. Wọ́n ní ikú tó kọjá níwájú ẹni tó ṣí ni ní fìlà ọpẹ́ mọ̀ ló yẹ ká dà. Àìmọye tó ti ṣẹlẹ̀ sórí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó ti lọ. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè. Bàbá is now 92 years in age.
tá a bá bá bàbá yẹn sọ̀rọ̀ a tún gbàdúrà pé okùn tí Nàìjíríà fi so Yorùbá máa já ó dẹ̀ máa já lágbára Olódùmarè. ẹni kan má disturb mi o ẹ má flag o iṣẹ́ táwọn àgbààgbà ìlú Yorùbá náà mi ni mo fẹ́ jẹ́ o. orú ìyá wa kan báyìí tó gbàlejò wa mo ní mi ò morúkọ wọn sí àárọ̀ ní àbí àná ni mo sọ pé mi ò morúkọ wọn wọ́n ti wá tẹ̀sí orúkọ ìyá yẹn sí mi Ìbíkẹ́mi mádámù Ìbíkẹ́mi ojú òní tì yín tẹ́ bá gbọ́ pé ẹ ó jẹ àjẹyó ẹ ó tún dì lọlé gbogbo àwa tá a tẹ̀lé májàsọ́ láwọ̀ ìlú Kàbálá jẹ àjẹyó àti àjẹṣẹ́kù ìgbà tá a ti wá dé Ìsànlú oh my God àwọn okùn ṣèyàn lálejò Olódùmarè o ẹran tó gé sórí oúnjẹ fún mi ṣe ló dàbí sáìsì orí mi náà fi ṣe àbí wípé wọ́n mọ̀ mí ìṣódà dìárélẹ̀ wọ́n dìárélẹ̀ authentic ọmọ kóòtù òjíire wọn fọwọ́ òsì júwe lé bàbá wọn wọn àdẹ̀sọ́ lé bàbá wọn nù mo tún bá àkókò yìí ó wà lára oore tí bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ máa ṣe Yorùbá o ohun abáṣe lénìí ìtàn ni yóò dà lọ́la o àwọn okùn nílò state títí wọn mo lè sọ tí okùn bá ti bọ́ nínú ìgbèkùn ilẹ̀ Yorùbá bọ́ mo lè sọ tí Ìgbòmìnà bá ti bọ́ nínú ìgbèkùn ilẹ̀ Yorùbá bọ́ they are not a Fulanis they are not Hausas ṣùgbọ́n tó bá ń ṣe ìgbìmọ̀ tó máa ń pe ìpàdé lénìí wọ́n kà wọ́n mọ́ àwọn Fúlàní bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́nítẹ́ní tàkísà ń ta àtàn wọ́n ní ẹlẹ́nu rírùn ló làmú ìyá ẹ̀ okùn ní state Ìgbòmìnà là ní state pé tí Èkìtì bá ti lè ní state àwọn náà nílò state títí wọn okùn nílò state títí wọn Ìgbòmìnà nílò state títí wọn tó bá jẹ́ pé lóòótọ́ àfẹ́ fọwọ́ òsì júwe lé bàbá wa bẹ́ẹ̀ ni ìyá mi mádámù Ìbíkẹ́mi adára fún yín ojú òní ti yá ẹ̀ ní sọmọnù bẹ́ẹ̀ ṣe dìde fún ìran yín pé ẹ lè lajú yín lẹ̀ kí àwọn àjòjì máa pa yín lórí ilẹ̀ bàbá yín adára fún yín ojú òní ti yín o mo kí yín lórúkọ olóyè Ṣìfṣẹ́dì ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà àrẹ̀mọ gbogbo ọba ilẹ̀ kóòtù òjíire aníyèkáyé wa à ń jù wọ́n lọ òṣèré wí lẹ́jọ́ ìjà ìlara kì í tán bọ̀rọ̀ bàbá mi kan ló pa ìtàn kan fún mi akọni kan tó wá sọ fún mi láàárọ̀ yìí ó ní ìyá kòkúmọ́ àti kòkúmọ́ ń tara ẹ̀ ní nígbà tó bí ọmọ tó sọ ní kòkúmọ́ ọmọ wa lọ bá ìyá ẹ̀ pé màmí ṣé mi ò ní kú àyà ẹ̀ nítorí pé kó má bàa kú ló jẹ́ kí n pẹ̀ ní kòkúmọ́ at the end of the day ojú ìyá kòkúmọ́ ni kòkúmọ́ fi kú ní Yorùbá fi sọ pé ìbànújẹ́ ńlá ni fún màjèsí tó tójú ìyá ẹ̀ lọ sọ́run aburú ò ní ṣẹlẹ̀ sí wa ní ilẹ̀ kóòtù òjíire mọ́ àwa la máa ṣẹ́gun ọ̀tá àwa ọ̀rẹ́ yìí ó di. in 2018 in 2016 Buhari ṣe amúlẹ̀s fún àwọn Boko Haram bíi 814. In 2026 another amnesty again the same rule aṣọ tó ń dá fún wọn gbà yẹn náà tó dá fún wọn 778 tó bá yá wọn á tún dà wọn wá sí ilẹ̀ Yorùbá wọn á tún máa yọ wá lẹ́nu làwọn àgbààgbà kan wá rí pẹ̀lú tí ìròyìn tí mo lọ jáde láàárọ̀ pé Aláàfin Ọ̀yọ́ ti ṣígun fún olórí ọmọ ogun 5 million ọlọ́mọjà pọ̀pọ̀ ìyà bàbá mi kan wá ń ṣe analysis kan fún mi lẹ́nìí pé the great America gan gbogbo ọmọ ogun tán ní sọ pé kò pé 2 million Nàìjíríà gan as a country the giant of Africa wọ́n ṣe ń pè wọ́n one of the powerful country in Africa
àti military ni o àtọlọ́pàá ni o àti civil defence ni o àti gbogbo ẹ̀ kò kọjá 700 ṣùgbọ́n èèyàn kan ní ọmọ ogun 5 million wọ́n dẹ̀ ń pa ìran ibi tó ti ní 5 million yẹn wọ́n dẹ̀ bó tẹ̀ jẹ́ káàtìkà ń bẹ̀ ni torí kì í ṣara wa kì í ṣara wa àtọ̀ ṣé ń gbọ́ mi kì í ṣara wa káàtìkà ni bó tẹ̀ jẹ́ pé ó wá jákè organisation yẹn ni torí pé àwọn bàbá àtàná ti rí ìran Yorùbá ní pé ojú làgbà ń yá àgbà kì í yánu pé ohun tí àgbà tó jókòó sínú yàrá ẹ̀ tó fọwọ́ lẹ́ran wáyé ohun tó máa rí bọ́mọdé bá gun orí 300 story building kò lè rí. That is why they create that what we call OPC. But he hijacked it, destroyed that organization. And you are now saying that you have a 5 million ready-made ọmọ ogun. And the Fulani that not up to 10,000. Ó gbórun lójú Yorùbá. Ó gbẹ̀mí lọ́wọ́ Yorùbá. Wọ́n gbaṣẹ́ lọ́wọ́ Yorùbá, wọ́n sọ wá di alárìn kiri, wọ́n ń lé wa káàkiri. Àwọn tó wà nílùú òyìnbó ò lè wálé mọ́. Ṣùgbọ́n ẹni tó sọ pé òun ní 5 million warrior yìí, he used that avenue to go to France, to go to London, láti lọ máa fi avenue yẹ, opportunity yẹ lọ máa fi gbowó lọ́wọ́ wọn lọ́hùn. Kábíyèsí onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. Kábíyèsí Aláké Tẹ̀gbá. Kábíyèsí di Olúgbọ́n of Ilé-Gbọ́n. Kábíyèsí Ọlọ́wọ̀ of Ọ̀wọ̀land. Kábíyèsí o Ọwọ́ Àtàjèrò. Kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Kábíyèsí Tìmí Tẹ́dẹ́. Bí n bá ṣe rántí ni wọ́n máa ń darúkọ yín o, ẹ má fi ṣèbínú. Kábíyèsí Èwe Adó. Kábíyèsí kí lórúkọ ọba Òṣogbo yìí? Ẹ ṣáà ti mọ̀ àtẹ̀yìn ọba tó kù, the only Ikoyi of Ikoyi land. Àkárìgbò ẹ tètè fún wa láwùjalẹ̀. Òṣèmọ̀wé Tòǹdó, the Deji of Àkúrẹ́. Àwọn ọba kan pè mí pé sáà èyí tí Aláàfin Ọ̀yọ́ wí àwọn ò fọwọ́ sí pé Sunday Igboho làwọn fẹ́. Mo wá ní Kábíyèsí kó má bàa dá wàhálà lẹ̀, ẹ jẹ́ kọ́kọ́ ọmọ ogun 5 million síta. Wọ́n láwọn ò ní kó má kọ́ ọmọ ogun 5 million ẹ̀ síta. Ṣùgbọ́n àwọn ará bíbà tó ń yọ wá lẹ́nu yìí, wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ to oògùn fún wọn, wọ́n á bi yín léèrè pé oògùn tó ń tà yìí ṣé ó ti ṣe àìsàn tó torí ẹ̀ ń to oògùn yìí ṣé ó ti ṣe ẹ́ rí tó dẹ̀ ti lò ó sí tó dẹ̀ ti lọ. Pé because àwọn ti ríṣẹ́ tí Sunday ọmọdé yẹmọ Ìgbòho òṣàṣe, àwọn dẹ̀ mọ̀ pé ó capable to do it, pé tested and trusted ni, pé ní ìkóríta tí ìran Yorùbá wà yìí àwọn ò fẹ́ rìkọ́ọ̀dù failure, àwọn ò fẹ́ rìkọ́ọ̀dù ẹni tí yóò wẹ̀wù ìgbéraga, tí ó sọ wípé oyè tó ń jẹ oyè tó ju ọba bòmíì lọ ni, tí ọmọ náwó sí orí adé ilẹ̀ Yorùbá. Àwọn bàbá yẹn ti sọ tó tètè sẹ́ẹ̀dì pé kò sí kékeré ọba, pé so they had not warned him pé ó lè kó àwọn ọmọ ogun 5 million yẹn jáde ní Ọ̀yọ́ o. Wọ́n nítorí program Ọlọ́run tó láyé àti ọ̀run tó dá wa ó lè jẹ́rìí tí mo sọ yìí láwọn kábíyèsí tó pè mí. Bóyá wọ́n wà nínú mítì ni mò ń gbọ́ tó ń gbé fóònù fún ara wọn.
tó ń gbé fóònù fún ara wọn pé bàbá Èkìtì ohun tó ti ṣe wọ́n rí ni àwọn náà àwọn làwọn mọ táwọn face pé àwọn o Sunday Igboho làwọn expect ìwà Sunday Igboho tí àwọn lọ́rùn àwọn ọmọ Sunday Igboho làwọn expect wọ́n sọ́tò dẹ̀ sẹ́ẹ̀dì pé ìjọ tí wọ́n máa ṣe lọ́ńṣì ìrù ẹkùn security network sà pé kí n má ṣe jẹ́ kán ṣe lẹ́yìn àwọn kí n jẹ́ tètè jẹ́ kán gbọ́ pé tó bá jẹ́ Èkó náà ti fẹ́ ṣe lọ́ńṣì yìí àwọn máa débẹ̀ bó jẹ́ Ìbàdàn ni àwọn máa débẹ̀ pé mo ní sà ohun tá a ti ń fẹ́ tẹ́lẹ̀ náà nìyẹn kọ́kọ́ ọmọ ogun 5 million síta àwọn bàbá yẹn sọ pé bàbá Èkìtì ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ àwọn làwọn mọ táwọn rí pé they know the ṣe capacity ni ṣé mo gbà á ṣé capacity náà lónìí àbí mo fẹ́ sọ ní English ni Ọlọ́run wẹ́ èyí tí mi ò kà ọmọ àkà pé wọ́n mọ agbára wọ́n mọ bí oníkálukú ṣe tó tí ìkórìtà tí Yorùbá wà kì í ṣe kán rán àwọn ọmọ jáde kó wọn wá dá o àwọn ọba ilẹ̀ Yorùbá kan ló pè mí ìdẹ̀ ní dárúkọ state tó ti pè mí pé àwọn máa kọ́ onírìṣà wọ́n á kọ́ bàbá wa Olúgbọ́n wọ́n á pe bàbá wa Olúbàdàn ọba Adéwọ̀lú Oyínwọ̀lú Iyọ̀wọ̀lú Ògówọ̀lú Ẹ̀rínwọ̀lú Ìdùnnúwọ̀lú Ládọjà wọ́n á pe Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ the Aláké Tẹ̀gbàs all the paramount rulers in Yoruba land pé Sunday Igboho làwọn fẹ́ o àwọn ò fẹ́ ni tó máa tàn wọ́n jẹ tí ẹ̀mí ọmọ Yorùbá ọmọ lọ́ra yìí tí Fúlàní ọmọ pọ̀ ẹ̀mí tí ọmọ dẹ́mi ọmọ Yorùbá légbodò àwọn ò fẹ́ ni tó máa débẹ̀ tán táwa gbé wọn sí condition pé àwọn ò fẹ́ pé wọ́n fẹ́ ẹni tó fẹ́ fi tọkàntọkàn ṣiṣẹ́ ìran rẹ̀ tí ò ní mú àbùlà tàbí àdínkù wá bá èrè ìdí táwọn fi sọ pé Sunday Igboho làwọn fẹ́ nìyẹn ó lè kọ́ ọmọ ogun 5 million jáde síta ní Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Ààrẹ Ọ̀nà Kakanfò agbára rẹ̀ ò dé Oǹdó kò dé Èkìtì kò dé Ọ̀ṣun kò dé Ẹ̀gbá kò dé Èkó Ọ̀yọ́ náà ni Chief Security Palace of Alaafin Ọ̀yọ́ ni pé ìrẹ́pọ̀ àti kájọṣe papọ̀ ló di tí wọ́n ń pè káàkiri pé Sunday Igboho làwọn ń fẹ́ o Sunday Igboho làwọn ń fẹ́ tí n bá dẹ̀ lórí ọ̀fẹ́ tọ́lọ́run bá bukiri yẹn sápò màá dé ọ̀dọ̀ àwọn ọba wọ́n dìídì fún mi ní phone number pé lọ́la kí n pe àwọn pé they are ready to work with Sunday Igboho ló wá mú mi rántí ohun tójú wa rí ní Kogi mo ti sọ láàárọ̀ pé ọ̀rẹ́ tí òtítọ́ kábà lè rí ìjà ẹgbẹ́ gbogbo ìwà tá à ń wù lénìí tá a rò pé àwọn ènìyàn ò rí wa wọ́n ń wò wá mo ti rẹ́ni tó sọ fún mi pé tó bá jọdún kan ní ọdún méjì máa ju Sunday Igboho lọ mò ń tẹ̀lé Sunday Igboho gọ́gọ́gọ́ mo dẹ̀ sọ fún mi pé kì í ṣe iṣẹ́ ara Sunday Igboho ni Sunday Igboho ń ṣe iṣẹ́ gbogbo ìran àtàrà ọmọdọ́mọ ọmọ tí ọmọ mi máa bí kán má bàa jìyà ní Sunday Igboho fi jáde síta pé mo lórí ọ̀fẹ́ mo lọ sí Kútọ́nù onílé ọlọ́nà tẹ́ bá wọ kọ́pà di Sunday Igboho rò pé ilé sẹ́nitọ̀ ni tó dẹ́ rúmà ṣé kí palọ̀ more than 3 years because of the Yoruba race ó sacrifice ìyá ẹ̀ because of Yoruba race ó dẹni tá à ń dè ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀ kì í ṣe kó faráyọ̀ tí o Sunday Igboho kò faráyọ̀ tí o kì í ṣe pé wọ́n dá ẹgbẹ́ kan lẹ̀ nílẹ̀ Yorùbá tí Sunday Igboho fẹ́ ajá kí ẹ̀ tó di pé kán máa kojú ìbọn síra àwọn pàpà pòpòpòpò kọ́lọ́pàá wa mú tán sọ di pé ó ti ṣiṣẹ́ Yorùbá lénìí Ìfẹ́ Sálísù
Sẹ́ríkì gangan because of the Yoruba race. Because of what? Because of Yoruba race. Mo ti sọ story yẹn rí dáadáa. Professor Wale Adeniran, former deputy Baba Akintoye. Èmi fún ara mi tí wọ́n ní fẹ́ lòmí ṣe mí. Akọgun òòṣà, Fatosin, MK pẹ̀lú ọmọ ọlá lẹ́kọ̀ọ́ lájọ wà nínú city room ní Kútọ́nù pẹ̀lú olóyè Sunday Igboho receive call nílé. Baba Akintoye was on seat and this professor Wale Adeniran ó ní nígbà tí wọ́n gbé owó dé tí Buratai gbé owó dé òun wá sọ pé ó tán. Ó ní nígbà tí Sunday Igboho tó reject owó yẹ twice 500 million naira twice 1 billion naira tó reject ẹ̀. Ó ní ìgbà yẹn lòun ti ń wò pé irú ọmọ wo leléyìí pé tó bá jó òun ni òun tọ́ra ń jẹ́ òun máa gbà á. He made that sacrifice because of the Yoruba race. Àwọn kan ló ti join olóṣèlú. Mo ti sọ pé kò join olóṣèlú because he want to become a alága chairman, alága council or senator or rep. Give me the security of the Yoruba land. I want to protect my people. I want to protect my people. Wèrè kan wá jáde síta wá ń pè mí ní ajá Igboho. Mo lólúwa ò ṣe pọ́ǹtì ẹ̀ pè mí ní ajá Igboho. Àwọn ẹni tó pè yàn lájá Igboho kò gbádùn tó ajá tó wà nílé Igboho. So àwọn ọba yẹn ti sọ̀rọ̀ ọba bá wà onírìṣà. Wọ́n ní ká ẹ má fojo pòjó àwọn. The only person that they approve tí wọ́n fẹ́ òun náà ni Chief Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá májàsọ́lá pé because wọ́n ti rí iṣẹ́ ọwọ́ ẹ̀ bí ìgbà tẹ́nìyàn bá fẹ́ lọ gbaṣẹ́ ní ọ́fíìsì ní tó ń wáṣẹ́ kiri. Wọ́n á ní kó gbé fáìlì ẹ̀ wá kí lẹ́yìn olóyìnbó máa ń pè é CV àbí ṣé CV ní àbí EV èyí tó bá wù yẹn pé wọ́n wá ní experience wọ́n á máa ṣí o ti ṣiṣẹ́ ń bí báyìí rí o ti ṣiṣẹ́ ń bí báyìí rí o ti ṣiṣẹ́ ń bí báyìí rí o ti ṣe nǹkan báyìí rí o ti ṣe nǹkan báyìí rí nígbà tí nǹkan kan dàrú o ti ṣe báyìí rí ìwọ ló tó ó wà nù fáìlì ẹ wọ́n wá wò pé eléyìí qualify to do that work. Nínú ó lè jẹ́ èèyàn 10 ló máa apply fún iṣẹ́ yẹn. Rẹ́kọ̀dù tó ní kálukú bá nílẹ̀ náà máa fi gbéṣẹ́ fún. Àwọn ọba tó pè mí pé Sunday Igboho have a good record to secure the Yoruba race. Pé nínú fáìlì ẹ̀ táwọn ń ṣí fáìlì Sunday Igboho táwọn ń ṣí CV adára fún yín jàre bọ́dà mi Ibiyemi TV ara àwọn ajá Igboho nìyẹn Ọlọ́run á jẹ́ ká pẹ́ lẹ́yìn Igboho pẹ́. Wọ́n ti ń wò pé nígbà táwọn rẹ́kọ̀dù ẹ̀ ọmọ tó wà bí ọdún bíi 2 ọdún 3 téèyàn kan sọ pé òun ti wọ ìlú ibi tó bí sí tó dẹ̀ ń yọ àwọn yẹn lẹ́nu ọmọ yẹn dẹ̀ débẹ̀ ó dẹ̀ ṣí nídìí ìyẹn wá sọ pé tóun bá ti gbórúkọ Sunday Igboho òtútù àmú ara wọn á ṣe gbègbègbègbè pé mo ní ọba kan sọ ní Kogi ó lóun wá wo ọmọdé pé kí lọmọdé gbé mi tó lóun fẹ́ lọ kojú àwọn ará bíbá yìí lóòótọ́ àti lódodo dẹ̀ ṣí wọ́n dì í bàbá yẹn ní tóun fi fọ́ fún Sunday Igboho nìyẹn. Bàbá kàtẹ́ sọ pé tó bá jẹ́ pé Sunday tó bá jẹ́ pé òun jóbìnrin ni òun ìbá bímọ fún Sunday Igboho olójú wáṣe dẹ̀ lọ́gá àtìmí náà. Sóòsà à ń lọ èèyàn mi á sọ pé àgbàlagbà ló ń tẹ́ pé òun ò mọ̀ pé young man ni your record will speak for you. Ohun tó bá ṣe ń lẹ̀ làwọn èèyàn máa fi tẹ̀lé yín. Lóòótọ́ Sunday Igboho àwọn tó tẹ̀lé Sunday Igboho lọ sí Ìbàràpá ṣé wọ́n pé 30 ṣá ó dẹ̀ yẹ kí n béèrè lọ́wọ́ májàsọ́lá wọ́n pé 30 bọ̀tí nígbà tán ń wọ̀lú àwọn èèyàn tẹ̀lé wọn lẹ́yìn pé Sunday Igboho lélẹ́yìí ó ń bọ̀ Sunday Igboho lélẹ́yìí Sunday Igboho lélẹ́yìí wọ́n lè Ọlọ́run dẹ̀ fún wọn ṣe láti ṣe spinal cord àwọn Fúlàní wọ́n wú wọn tí gbogbo
gbogbo tí Sunday Igboho wú ní Ọ̀yọ́ state náà wá sọlẹ̀ sí Kwara and Kogi state. The majority of us in Ekiti land, sir. Bàbá wa onírìṣà torí wọ́n ní bàbá Èkìtì kí n bá wọn pariwo fún bàbá onírìṣà kí n pariwo fún bàbá Alákètẹ̀gbá Èwí Tadó Ọwọ́ Ajérò Òṣèmọ̀wé Tòǹdó Dèjì Tàkúrẹ́ àwọn first class ọba yẹ pé Sunday Igboho làwọn ń lù ló ń tẹ̀ gbà that can do the work. Mo wá ní sà kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ tí ẹ wo sáìdì ẹni tó ní ọmọ ogun 5 million red maid tí gbérí ọ̀dẹ́dẹ̀ yapa wọ́n ní ìyẹ́ ọ̀ka wọn ìbá lọ́mọ ogun 10 million pé ìgbéraga àmúnisà Sunday Igboho ẹnu mà ló ń dàn Sunday Igboho máa ń fẹnu wú géètì ni jánu mà ní Sunday Igboho kábíyèsí kan tẹ̀ sọ pé bàbá Èkìtì kí Sunday Igboho bó ṣe fẹnu jánu ní Ìbàràpá kó wá fẹnu jánu yẹn ní ìlú òun náà káwọn ará bíbá tẹ̀ lè fi àwọn èèyàn ó lẹ̀. bẹ́ẹ̀ mi ọ̀kẹ́ owó ta ìwà dára fún yín you are welcome. so onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá all the obas have spoken ṣé òyìnbó yẹ kọrẹ́ẹ̀tì ẹ lò sẹ́jẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ pé ọmọ ńládé ládé Aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún one of kábíyèsí tiẹ̀ sọ pé Aláàfin Ọ̀yọ́ fẹ́ fi lè dá commotion lẹ́ẹ̀ni again because they want to scatter the Yoruba land. Mo ní Aláàfin Owoade Akeem Owoade ò lè dánrú ẹ̀ wò wọ́n ní kò sí ní tí ò lè ṣe torí oríkì tí Sunday Igboho kì ní Ilé Ifẹ̀ kò tí ì kúrò lọ́kàn wọn. Mo ní Sunday Igboho kì í ṣe pé ó mú oríkì ilé bàbá wọn ni ṣé torí ìyẹn Aláàfin Ọ̀yọ́ mo ní wẹ́ẹ́ mọ́tòrò bẹ́ẹ̀ sà. Ìran Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá White ṣe sọ fún wa pé ìran Aláàfin Ọ̀yọ́ ni mo ń ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá bó dẹ̀ ṣe ti ṣí ogun yẹ fún mo ní kábíyèsí bí gbogbo yín ṣe sọ wípé Sunday Igboho lẹ fọwọ́ lù yìí ẹ jẹ́ kó wọ pírètì ní Ọ̀yọ́ wọn ní ó bẹ́tà bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ àpapọ̀ ya o mò ń tẹnu mọ́ o kéèyàn lóhun professor àìmọye professor tí ó pro nǹkan kan àìmọye professor tí ó pro nǹkan kan so bàbá wa onírìṣà di olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káfàtà number 1 citizen àwọn ọba ti sọ̀rọ̀ o àwọn ọba ti sọ̀rọ̀ pé Sunday Igboho làwọn approve to lead the security of the Yoruba land. Kábíyèsí kan wá sí tí ń bá lórí ọ̀fẹ́ tí ń bá ní nọ́mbà àwọn OPC bàbá Frederick Fáṣeun kí n sẹ́ díẹ̀ sáwọn mo ní mi ò ní wọ́n ní kí n wá tí ń bá ní orí ọ̀fẹ́ OPC New Era Reform àwọn ò bá wọn yẹ jà torí pé àwọn náà ní lọ́kàn to save the Yoruba land torí pé ọmọ ọkọ làwọn àwọn ò ní gbàbọ̀dẹ̀ tí ilẹ̀ Yorùbá pé at any time tó máa pè wọ́n rẹ́dì láti jáde síta kì í ṣe ní tó máa pè pé wàhálà ń ṣẹlẹ̀ níbì kan tó jẹ́ pé owó ní ọmọ kọ́kọ́ máa ń béèrè tí ọmọ ń dá wa padà sọ́dọ̀ àwọn gómìnà pé ẹ ṣe lọ bá àwọn gómìnà yín. I don't have your number, sir. Mo lè fi nọ́mbà mi síta fún èèyàn mi ò bẹ̀rù anybody mo bẹ̀rù Olódùmarè mo tẹ̀ ṣe ń tẹ́tì àìbolú aṣòwò ká máa jèrè ẹ má jẹ́ ń kọrin lálẹ́ yìí
ẹ jẹ́ kí n jíṣẹ́ táwọn kábíyèsí yẹn rán mi. bàbá yẹn sọ wípé to the extent ní ọjọ́ kan mo wá ń gbọ́ for the first time ó ní nígbà tí gbàhálà ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ mi ò ní dárúkọ state yẹn tó ti ń bá dárúkọ state yẹn àwọn kan máa mọ̀ ó ní òun ní nọ́mbà Sunday Igboho lọ́wọ́ bóun ṣe pé ó wá sọ pé bàbá mi ò sí ń lè I'm far away pé bọ̀tẹ́ má wọ́rì pé kò ju bíi 1 hour àwọn kan pé àwọn pé sádárì kábíyèsí Ìgbòho ní kan wá bá yín pé wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn perfect wọ́n bá wọn pa ẹnu àwọn ọ̀tá yẹn mọ́. That is the type of leaders we need. ṣé ẹ gbọ́ mi sà àwa náà pé lóńdó yìí ní Èkìtì wa ń bí báyìí nígbà yẹn náà lọ ọba ìlú kan ló pé nígbà yẹn lọ pé bàbá Èkìtì àwọn alábíbẹ ti wọ̀lú wa yìí o ẹni yẹn fẹ́ lọ dẹ̀gbẹ́ lóko lórí wọn tó ń bọ̀ yáyáyáyá. a pe Sunday Igboho bí aago kan òru ló dé Èkìtì wa ń bí báyìí kò dẹ̀ béèrè kọ́bọ̀ kò béèrè owó epo bí ilé tajà káyé ní Sunday Igboho gbowó wa almost $15,000 ló ní àjàkáyé lọ fi ṣí ló gbà lọ́wọ́ àjàkáyé tí Dúpẹ́ Onítìrí lọ fi ṣí company ńlẹ̀ ní Burkina Faso ìyá ọtí ẹ̀kọ́ èmi ṣùgbọ́n wọ́n ń jíṣẹ́ àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá pé Sunday Igboho làwọn fẹ́ pé ọmọ ọkọ yàtọ̀ sí àjòjì ẹni tá a forí ẹ̀ sọlẹ̀ sí ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ẹni tó fẹsẹ̀ rìn wá àjòjì bàbá èèyàn lè jẹ́ àjòjì káwá bí èèyàn sí ilẹ̀ Yorùbá yìí yóò ní pé kó jẹ́ ọmọ Yorùbá torí a máa béèrè pé ibo lágbolé bàbá àti tiẹ̀ ibo lágbolé ìyá àti tiẹ̀ ṣùgbọ́n a wọ nínú ìwé ìtàn pé Sunday Igboho àti ìyá àti bàbá tó bí àforíwọ́ sọlẹ̀ sí ilẹ̀ Yorùbá ní ọmọ onílù ìdẹ́ ẹ̀fẹ́ kìlú ó tú Sunday Igboho ọmọ onílù ìfẹ́ kìlú ó tú. àwọn àgbájọ àwọn ànádà sọ pé jẹmujẹmu kọ́ ni ẹwà eyín bẹ́yìn bá kún ẹnu èèyàn tí ò lè fọ́ ọgùn ó useless ṣùgbọ́n tẹ́yìn bá ṣe bíi 7 or 8 or 10 lẹ́nu tẹ́ ẹ gbélé eegun tó fọ́ eegun pa oníyẹ̀yìn Sunday Igboho did not have to up to 50,000 mo ní 50 up to 50 tán lọ sí Ìbàràpá tán dábìrà ń bẹ̀ tó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tó káàkiri gbogbo àgbáyé pọ̀ ọmọkùnrin kan wà ó lọ fèsì àwọn Fúlàní ó fún Fúlàní ní 7 days ultimatum pé lẹ́yìn ọjọ́ 7 ẹ má jẹ́ ń bá yín ní ilẹ̀ kò ní ẹ má jẹ́ ń bá yín bíbá yìí o ó tún ń bá ọlọ́pàá sọ̀rọ̀ pé this is our fatherland we don't want them in our land again ṣèfìní àbẹ ẹ rántí fídíò yẹn ni pé ọjọ́ 7 ló ń fún yín o Sẹ́ríkì gan mọ̀ pé ọmọ tó sọ pé ń fún wa lọ́jọ́ 7 yìí tí wọ́n yànbọn lù tí ìbọn ò tẹ̀ yìí àwọn kan tẹ̀ tó sọ pé ọlọ́pàá white kò yànbọn rí tí máa ń dárúkọ wọn máa mọ̀ wọ́n bàbá kílàngó nínú mọ́lẹ̀ àti warrior ó mọ̀ wọ́n ọlọ́pàá white ò yìnbọn rí nǹkan máa ń dárayọ̀ tí ilẹ̀ ni àwọn ọmọ ọ̀ràn tó bá dálẹ̀ àwọn ní ọmọ wa máa tán bí eyín bá ṣe 8 tó bá lè fọ́ ọgùn òní yìí ẹ̀yìn mo ní Sunday Igboho wọn àpè 50 tó lọ sí Ìbàràpá iṣẹ́ yẹ káàkiri gbogbo àgbáyé àbí bẹ́ẹ̀ kọ́ ẹja sí rẹ́kọ̀dù wọn náà ẹ káàbọ̀ ká sí rẹ́kọ̀dù wọn náà bó ṣe pé 5 million red made 5 million ti gbérí ọdẹ tó wà pa tó pọ̀ jàbútì rẹ̀rẹ̀ tó wà ńlẹ̀ kí ló wà nù rẹ́kọ̀dù wọn gbogbo gbérí ọdẹ àtàwọn ogun 5 million akànrí wọn pé festival náà ń ṣe káàkiri ọlọ́jọ́ festival olókùn festival ajé festival kakanfò festival afẹ́fẹ́ festival Miss Oòduà àbí ìwé ló tún wà ń bẹ̀ beauty parade
footballer team competitions. Wọ́n ń ṣe ẹ̀gbádé ẹ máa bá wọn bẹ̀ wọ́n á fẹ́ take over invest yẹn mo ní invest lọ́wọ́ ìgbà tó tún ṣe Ìbàdàn dé iná àtúbà wọn bẹ̀ ṣé iṣẹ́ warrior nìyẹn ń tá a bá nù CV wọn nìyẹn o bóyá gbogbo ohun táwọn kábíyèsí yẹn rí sọ pé kò kájú ẹ̀ pé we are not talking about riot somebody that will cause riot. We are talking about somebody that can face the Fulani to say, don't ever kill my people anymore. Mo kí gbogbo ẹ̀yin kábíyèsí yẹn lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá wa ojú òní tì yín màá tútù sọ lálẹ́ yìí ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ ti jí ẹ dákun dábọ̀ torí àwa ọmọ yín ẹ bá wa jí àwọn ọba tí ò tí ì jí Aláàfin Ọ̀yọ́ ò tí ì jí kọ́ kúrò nídìí ìdò eré ọmọdé ni ẹ̀yin ìjòyè ní gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ti jí ẹ bá wa jí àwọn tí ò tí ì jí all the ọ̀dọ́ kọ̀yà ẹni abágbá lójú ń ro ẹ wá wo àwọn ọ̀dọ́ ní Okunland àwọn tí kàbáyé tẹ surprise mi ilé ibi tí Sunday Igboho sùn sí wọ́n dúró ń tabẹ̀ mọ́jú ni wọ́n lọ pé they want to see Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ní wọn ní ọkàn wọn balẹ̀ báyìí bí Sunday Igboho ṣe wá sọ́dọ̀ wọn yìí ó máa lé àwọn ará bíbá yìí dànù ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ó dìgbà tán bá pa àwọn èèyàn wa tán tẹ́ jí àwọn èèyàn wa gbé ta wá bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ̀yin tẹ́ ẹ ti jí ẹ jí àwọn tí ò tí ì jí. Let us join hands together. Wọ́n ní tí májẹ̀mú àkọ́kọ́ ò bá bàjẹ́ a ní wáyè fún májẹ̀mú tuntun. Irú echo is coming. Àwa jáde lánàá a rí ìròyìn ayọ̀ mú wálé and everybody want to associate himself with Sunday Igboho pé tọmọkùnrin yẹn bá lè ṣòro nǹkan bẹ́ẹ̀ ẹni tó yẹ kéèyàn tẹ̀lé lẹ́yìn ni ẹni tó yẹ kéèyàn ṣe kíni kéèyàn tẹ̀lé lẹ́yìn. Bami Onírìṣà Odùduwà of our time àwọn lọ́balọ́ba ti sọ̀rọ̀ bọ́n bá ṣe ń pè mí tán bá ń bá mi ń sọ̀rọ̀ sà mo dẹ̀ rọ gbogbo àwa tá a gbóhùn sáfẹ́fẹ́ tó bá ṣe ń pè yìí tán bá yín sọ̀rọ̀ ní ká ẹ máa jẹ́ káwọn ọmọ Yorùbá máa gbọ́ pé wọ́n ti sọ wípé Sunday Igboho làwọn fẹ́ pé ìrù ẹkùn làwọn fọwọ́ sí pẹ̀lú àwọn tí bàbá fẹ́ di Fáṣẹ̀hùn New Era àti Rivon pé ní ìkóríta tí ìran Yorùbá wà yìí a nílò ọmọ ọkọ a nílò ọmọ ọkọ that we will never betray the Yorùbá race lábẹ́ bó ti wù kó rí bàbá Bọ́lá kò tí ẹ lè lọ sọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́pàá wa ìgbéraga ní ìgbéra ṣẹlẹ̀ ṣé ẹni tó sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ní àwọn tó fi ń pààyàn abẹ́ ti gbàgbé ni ó ka Sunday Igboho mọ̀ ó ní Sunday Igboho wà láwọn scott títí bàbá Tinubu fi ń pààyàn àti Táyọ̀ Àyìndé ẹnu òrófó ní òpòrófó oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ojú ọba bòmíì lọ nílẹ̀ Yorùbá yẹ̀yẹ́ ọba wo ló máa wá fẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ wá jẹ́ security léon lórí tí ò jẹ́ pé owó ló kọ́kọ́ máa béèrè láàfin sọ fẹ́ yan ọba ilẹ̀ Yorùbá béèyàn kan bọ́mọ kan ọmọ aráàlú kan bá nawọ́ sí yín ọ̀pá tó wà lọ́wọ́ yín tàbí ìrùkẹ̀rẹ̀ ẹ fi ṣífìlà tó wà lórí ẹ̀kẹ́ gbámọ́ lórí ilẹ̀ yìí ká sọ fún pé ilẹ̀ Yorùbá náà pé bíbáyìí kì í ṣe tápà ilẹ̀ Yorùbá náà pé bíbáyìí kì í ṣe tápà Bami Onírìṣà mo ti jíṣẹ́ àwọn lọ́balọ́ba o iṣẹ́ tá a bá rán ikọ̀ kì í pa ikọ̀ wọ́n ní Sunday Igboho làwọn fẹ́ Sunday Igboho làwọn fẹ́ àwọn òfòrọ́mọ ogun 5 million irọ́ kan àwọn òfòrọ́mọ ogun 5 million ojó
àwọn ò fọ́mọ ogun 5 million alágbádá white tẹ́ bá ti rí wọn agbádá white náà máa tò káàkiri ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbogbo owó tán gbà lọ́wọ́ àwọn tó wà l'Amẹ́ríkà wọ́n ti fi bóra sí èrè olókùn festival Ọya festival jagunjagun diabọ rẹ̀ ó lóun promote traditional Yorùbá traditional nínú ikú ta ló rán èyí tá a rán kò jẹ́ ibi tá a fẹ́ lẹ́mẹ̀ṣọ́ ìṣọ́ kò ṣọ́ ara ń táwọn bàbá yẹn láwọn rí inú fáìlì ẹ̀ ní èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o mo ti sọ ti pẹ́ tẹ́ bá rántí lẹ́kìtì wa ẹni ó di ìlú mẹ́ta tí wọ́n pe àwọn ọmọ wọn kí ni wọ́n OPC ààrẹ OPC ààrẹ tán pọ̀ wọ́n pọ̀ ọba ayédè sọ pé láti ní lọ mi ò gbẹ́dọ̀ gbọ́ OPC ààrẹ lẹ́nu yín mọ́ láì jẹ́ bẹ́ẹ̀ èmi máa lé yín tó bá jẹ́ pé mèṣìlá aláṣẹ ìlú èmi máa lé yín kò nù ẹgbẹ́ mi máa lé yín kò ń lù yìí gbogbo wọn dẹ̀ káwọ́ sókè pé bàbá kábíyèsí ibi tẹ́ bá ti ń lọ làwọn ń lọ because of ìwà ni ṣé Sunday Igboho gbowó fún wọn ni no àwọn ọba tó sọ pé Sunday Igboho làwọn fẹ́ ṣé Sunday Igboho gbowó fún wọn ni the answer is no ṣùgbọ́n nígbà tán wọnú CV Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá wọ́n rí iṣẹ́ takuntakun tó ti ṣe ní ilẹ̀ Yorùbá and they see this man that is capable to secure the Yorùbá land in the carnival the little carnival àwọn mẹ́wàá tó ń tẹ̀lé lẹ́yìn mo láwọn ló sọ pé tí Sunday Igboho bá ti jáde sí kò ní rérò lẹ́yìn ẹ̀ àwọn okun wọ́n ṣọ́ọ̀kì everybody àwa tá a tẹ̀lé Sunday Igboho lọ wọ́n ṣọ́ọ̀kì wa gan wọ́n ṣọ́ọ̀kì wa láti ìlú Tolúlọpẹ́ Arótilé yìí lẹ́rú ti bẹ̀rẹ̀ sí ń bà wá bọ̀ inú ìyàmóye lágbà wọlé tẹ́tí gbọ́ pé Sunday Igboho ní náà bẹ́ẹ̀ làwọn ọlọ́kadà ẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀rọ pé president ló ń wọ̀lú ni gbàtà máa dé Ojúmọ́ nílùú Tolúlọpẹ́ Arótilé wọ́n yabo everybody ni àwọn tẹ́lá tó ń bọ̀ gan tó jẹ́ ọmọ Fúlàní wọ́n pààkì ẹ̀rú bà wọ́n ti mọ́tò wọn wá sákò nú mọ́tò because iṣẹ́ tí ọmọ Adéyẹmọ ti ṣe iṣẹ́ tí kíni tí ọmọ Adéyẹmọ ti ṣe ọmọ ládé tó jẹ́ wípé ìran Aláàfin wọn hàn ládé adé àwọn aládìkún lágbàfà Aláàfin àwọn ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ọmọ ọkọ ni yàtọ̀ sọmọ àlè ẹ mọ́ fojú pojú ọmọ Adéyẹmọ o all the kábíyèsí in Yorùbá land ti stamp ẹ̀ boom ní pálásì bàbá wa ṣé ọba Kàbà ní àwọn ìjòyè tó wà ń bẹ̀ alẹ́ ní 500 màá gbé picture sórí Facebook mi kẹ́rì ká má wàá sọ pé n ta rí ní Mọ̀pá ká má sọ pé n ta rí ní Ìsànlú pé ni mo wá fi wọ studio ẹ mọ̀ pé orí mi ní Saidi Òṣùpá jíkọ pé kí ló fẹ́ lé ẹ ní okun Májàsọ́lá nígbà tó mọ̀ pàyé ń fẹ́ ẹ ní okun àní kí ló fẹ́ lé wa ní okun nígbà tá a mọ̀ pàyé ń fẹ́ wa ní okun Adékàbà wọ́n tú sí tàbí èṣù ni nígbà tá a mọ̀ pàyé ń fẹ́ wa ní okun ìgbà tá a dé mọ̀ pa ó túkọ̀ yọyọ nígbà tá a mọ̀ pàyé ń fẹ́ wa ní okun Ìsànlú o kò ṣeé fẹnu sọ nígbà tá a mọ̀ pàyé ń fẹ́ wa ní okun Májàsọ́lá kí ló fẹ́ lé ẹ ní okun nígbà tá a wà mọ̀ pàyé ń fẹ́ wa ní okun gbogbo lọ́balọ́ba Ìsànlú yẹ ọba tó wà nù pálásì níjọ́ yẹ they are up to 16 tí wọ́n ti dúró látago 3 rẹ́kọ̀dù ni iṣẹ́ tọ́mọ Adéyẹmọ ti ṣe lẹ̀ ni láfi ní ká gbélé ayé tẹ́ ẹ ṣe rere ẹ̀wù ìgbéraga tẹ́ ẹ gbé wọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ fìlà ìgbéraga tó ń bẹ lórí yín tí ò sẹ́ni tó jọ yín lójú ẹ bọ́ọ̀lẹ̀ agbádá ìgbéraga tẹ́ ẹ gbé wọ̀ ọ̀pá ìgbéraga tẹ́ ẹ ń gbé dání ẹ dáná sun kẹ́ ẹ bá lè rí ayé gbé ní ìrọ̀rùn if you continue like this wọ́n ní tere èjì tere lọ́mọ wọ́ yọ̀ dànù lójoojúmọ́ lójú ọmọ Yorùbá ọmọ sí
ṣé gbọ́ mi. Nobody want to associate himself with onígbéraga because onígbéraga ò ní rí nǹkan kan rí ṣe láéláé. Yóò máa lára ni á dẹ̀ lára títí tí á lára Olódùmarè torí tó bá ti ń lára ènìyàn òun lára Olódùmarè tó dá gbogbo wa ni. Ọmọdé yẹn mọ́ àti jù ẹ́ lọ náà wà lọ àìtó náà bá bọ̀ o wọ́n darí dé wọn ò jẹ́ nǹkan kan. Májàsọ́lá àti jù ẹ́ lọ náà wà lọ àìtó náà bá bọ̀ o wọ́n darí dé wọn ò jẹ́ nǹkan kan. Ẹ ò béèrè lọ́wọ́ orí o àbí wọn ò béèrè lọ́wọ́ orí ni wọn ò béèrè. Àtọba tó ti rí Májàsọ́lá rí àtẹlẹ́ tí ò rí Májàsọ́lá rí they want to associate themselves with Májàsọ́lá. Bàbá kan tẹ̀ sọ wípé bí ẹ ti wá yìí màá fẹ́ kẹ́ ẹ dé ìlú ọ̀dọ̀ mi màá fẹ́ kẹ́ ẹ dé ọ̀dọ̀ mi. Májàsọ́lá sọ pé bàbá à ń bọ̀ ẹ má wọrí sà à ń bọ̀. It is because they know the ability and capacity and the vision, mission that send the Ọmọdéyẹmọ Ìgbòho out for the Yoruba race. Paríparí ẹ̀ Bàmí Bọ́lá Ahmed Tinubu. Bí ewúrẹ́ bá jẹ lọ á padà wálé o. Bágùntàn bá jẹ lọ á padà wálé o. Ṣé ẹ mọ̀ pé ilé làbọ̀ ìsinmi oko? Those people surround you in Abuja, they are your enemy. Àwọn ọ̀tá ìran yín ọ̀tá yín náà ni wọ́n o. Fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kán pa Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe pa Abíọ́lá má wa lọ́wọ́. Ẹ má jẹ́ kí wọ́n gbẹ̀mí Bọ́lá Ahmed Tinubu. Don't allow them to take Bọ́lá Ahmed Tinubu life. Ṣóyìnbó yẹ kọ̀rẹ́ tiẹ̀ ló sẹ́jẹ̀ kẹ́ ẹ fomi sí. Bí wọ́n ṣe pa MK Abíọ́lá. Kí ìran Yorùbá má bàa kẹ́ àbámọ̀. Kì í ṣe Àtíkù olóore kan tó fẹ́ ṣe wá o. Èmi ò ní kẹ́ ẹ dìbò o. Mi ì dẹ̀ wá pariwo òṣèlú ń bí báyìí. You are welcome ìyá mi. Mi ní ẹ dìbò. Ṣùgbọ́n mò ń sọ eléyìí kí ìran Yorùbá má bàa jẹ́ ká àbámọ̀. Mò ń sọ tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá mọ ẹgbà ó yẹ kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá lè sọ̀rọ̀ yín papọ̀ pé Bọ́lá mú ilé wa Aṣíwájú mú ilé wa bí bàbá wa Olúbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Oyínwọ̀lú Ìdùnnúwọ̀lú Ẹ̀rínwọ̀lú bó ṣe lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu bá mi mú Sunday Igboho àti security. Ohun nǹkan tó yìí kù tẹ́ máa gbà lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ó yìí pọ̀ because if Bọ́lá Ahmed leave that seat tí àwọn ẹ̀hànnà yìí bá débẹ̀ ìran Yorùbá máa jìyà Ọlọ́run ní já jìyà o. Tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá mọ ẹgbà ó yẹ kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá lè sọ pé ẹ̀ mú wá Bọ́lá. We must not allow them to finish Bọ́lá Ahmed Tinubu as they finish MKO Abiola. Eré kí la Jàǹbẹ̀kùn ṣe ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Let us forget about politics. Let us think the Yorùbá first. Ṣé rí gbogbo wọn ṣe ń dára kankan ADC ní ADD ní ADN ní. Their vision is to take over the Yorùbá land. To take over what did not belong to them. Ẹ̀yin Yorùbá lè fi gbogbo ara yín play politics. Tẹ́ ẹ̀ mú àwọn èèyàn títí yín ní ọ̀tá. Tọ́wọ́ wá jájọ́ yín ẹ̀ wá máa sọ ìtàn tí ò ní mínì. Don't allow them to finish Bọ́lá Ahmed Tinubu as they finish MKO Abiola. Ẹ róore o. Ẹ̀yin bàbá wa ẹ róore èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì. Ẹ má jẹ́ kán pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe pa Abiola o. Kí ìran Yorùbá má bàa jẹ́ ká àbámọ̀ o. Gbàtà ìgbésẹ̀ méjì síwájú ìgbésẹ̀ 100 sẹ́yìn ni o. We must not allow them. Ṣé ló yẹ kẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní closing mark pé Bọ́lá do this.
pé tí Buhari bá lè kó AK-47 fún àwọn èèyàn tó loot amórì ilẹ̀ Nàìjíríà, orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn Boko Haram, kí ló ń dúró wò? We must save the Yoruba life. Ẹ̀yin sẹ́nitọ̀ wa, ẹ̀yin rẹ́ẹ̀pù wa, ẹ̀yin House of Assembly, all the House of Assembly in Yoruba land, àtẹ̀yin Yorùbá tẹ́ wà ní Òkun, tẹ́ wà ní ilẹ̀ Ìgbómìnà. This is not the time to play politics. Torí ọ̀tá ìran yín, ọ̀tá yín náà ni o. Tẹ́ ẹ bá mọ̀, ọ̀tá ìran yín, ọ̀tá yín náà ni. Let us join hands together and deliver the Yoruba land in the hand of the Fulani and say no to the Fulani agenda in Yoruba land. Torí àrà tán ń dá lọ́dọ̀ wa, wọ́n bí pọ̀nrípọ̀n gba bàbá ńlá bàbá wa dá káwa ó dá ní Sokoto, ní Kano, ní Jigawa, ní Adamawa. And I want you to remember, ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ, nobody can stop bandit. Ìyẹn ni pé ohun tí bandit yìí ṣe ó dùn mọ́ wọn nú. Iṣẹ́ tán rán àwọn ọmọ wọn làwọn ọmọ wọn jẹ́, ẹ̀já gbárùkù papọ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ o. Sunday Igboho làwọn ń fẹ́. Let us take our bet. Tí wí ló máa rí, bẹ́ẹ̀ wí ló máa rí, bẹ́ẹ̀ tí wí ló máa rí, bẹ́ẹ̀ tí wí ló máa rí, èyí yẹ wí yẹ, àárọ̀ àwọn bẹ́ẹ̀ tí wí ló máa rí. Àfà sọ̀rọ̀ òjókù ó ní Ọlọ́run ọba òkè ṣẹ̀rí òun. One of our kábíyèsí ló tún pè mí ègé. Ọlọ́run, ṣé mi ò ní máa try láti lọ kidnap Májàsọ́lá, kí n tẹ̀ kidnap ẹ̀ wá sí Èkìtì náà. Omi tó bá fi wẹ̀kù kí n máa fi wẹ̀kù. Májàsọ́lá níbo ló ti yàn náà? Mo ní kó o fún mi láṣọ kan bóyá tẹ̀ lórí ọ̀fẹ́ kí n gé ìṣẹ́ tí aṣọ ẹ̀. Bí mi bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀. Kábíyèsí ní bàbá Èkìtì, mo wà lára àwọn tó ṣe mítì lẹ́ẹ̀kan. Sunday Igboho làwa fẹ́. Àfà sọ̀rọ̀ òjókù, wọn lọ́lọ́run ṣẹ̀rí òun. All the kábíyèsí, they are at back of Sunday Ọmọdéyẹmọ Igboho ṣá. Ni mo fi ń pè ní ààrẹ mọ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá. Aláàfin Ọ̀yọ́, kábíyèsí Owoade, ẹlẹ́wù ẹ̀tù. Máròrò, 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 òkúròrò kì í kéèyàn já, máròrò. Láyé ìgbà kan, àwa máa ń sọ wípé Aláàfin is not only Aláàfin Ọ̀yọ́ alone, it's Aláàfin of ilẹ̀ Kóòtù Òjìrè. Ẹ má yọ àwọn Ọ̀yọ́ kúrò ní àárín ọmọ Oòduà o. Torí là ń lẹ́yìn ni ó máa lẹ́yìn o. Ẹ̀rọ oore òkè tó ṣe èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì. Ẹ ṣeun ẹ̀yin kábíyèsí wa, ojú òní ń tì yín, a máa rí yín bá o. Lẹ́ẹ̀kan sí, ẹ bá wa jí àwọn ọba tí ò tí ì jí, ẹ bá wa jí àwọn ìjòyè tí ò tí ì jí, ẹ bá wa jí àwọn ọ̀dọ́ tí ò tí ì jí, pé ìrù ẹkùn ń bọ̀ lọ́nà, pé gbogbo ọba ilẹ̀ Yorùbá ń sọ wípé ẹ̀yin Sunday Ọmọdéyẹmọ Igboho ṣàlàwọ̀n wà. Pé ẹ̀yàn ìbá ní ọmọ ogun 5 million, pé irọ́ ń parọ́ fúnrọ́ ni, irọ́ ń parọ́ fúnrọ́ ni, kíkan lọ dánwò náà káwárí iṣẹ́ ọwọ́ wọn. God bless you. Ó tún dọ̀là lágbára Olódùmarè. Ìrìn ayé yín ò ní fòyín ro, láyọ̀ láyọ̀ lẹ́ẹ̀mọ̀ lọ lẹ́ẹ̀mọ̀ bọ̀. Ojú ò ní pọ́n yín torí ojú kì í pọ́n kọjọ́ mọ́ yọ̀, kọjọ́ mọ́ yọ̀. Gbójò bá rọ̀, ara máa ń tulẹ̀ ní. Ìtura Olódùmarè yóò máa sọ̀rọ̀ kalẹ̀ sínú ayé yín. Tọmọtọmọ ni. Nígbà tí èrè àti ògo ilẹ̀ Yorùbá bá dé, wọn ò ní dúró ìṣẹ́jú kan fún yín o. Ẹ kú àtìlẹ́yìn wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ràn Ọlọ́run nínú ayé mi, á dára fún yín, ojú ò ní tì yín. Lẹ́ẹ̀kan sí, Bàbá Bọ́lá Ahmed Tinubu, Okunland ní state, Ìgbómìnà ní state. Tẹ́ bá fẹ́ kí pípa yìí kó dínkù, kó dáwọ́ dúró, allow them to govern themselves. Okun need state, Ìgbómìnà need state. They are not a Fulani. Kámá káwọn máa wọn Fulani mọ́. Ọmọ Oòduà pọ́nbélé ni wọ́n. A gbọ́ ìtàn, wọ́n fẹnu ara wọn sọ̀rọ̀ pé àwọn yìí ṣe ọmọ Fulani, pé they are Oòduà pọ́nbélé. Á dára fún yín, ojú òní tì yín. Májàsọ́lá, ẹ̀rù ó lè bá níyàn.
ó dẹ̀ fọwọ́ gbá mọ́ ológun 5 million sẹ́yìn ẹ̀rù rẹ̀ ó lè bá a nìyàn ó jura wọn lọ má jà sọ́la kàkà kí Olódùmarè ẹni bá ní kó mọ́ bọ̀ lónìí dé bá bẹ́ẹ̀ ni wàá lu àwọn ọ̀tá ẹ̀ mọ́ gbà láṣẹ Olódùmarè ìṣẹ̀dá Yorùbá tó dìde fún a máa tiẹ̀ lẹ́yìn o ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọmọ ládé Aláàfin ọ̀ládé adé aládégún làgbàfà Aláàfin ọmọ aládé ìṣẹ́ṣẹ́ fún ọmọ béwúrẹ́ yín bá sọnù nílé aládìkún ẹ mọ́ wa ọmọ bádìyẹ yín bá sọnù nílé aládìkún ẹ mọ́ wa bó ṣe màálù yín ló sọnù nílé aládìkún ẹ mọ́ wa ṣùgbọ́n tó bá jọmọ pé ọmọge rọ̀bọ̀tọ̀ tó pupa tó dúdú tó níwájú tó lẹ́yìn ló wá kọjá nílé aládìgún wọ́n máa ń múru wọn ṣaya ni wọ́n ń ṣàgbèrè nílé aládìgún o bless you.